ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ dìdìrín tí ń jáde látẹnu àlùbáńkìrì ẹ̀rọ àlá ẹ sọ̀rọ̀ ṣe gbọ́ ọ̀rọ̀ dìdìrín tí ń jáde lẹ́nu wọn tẹ́ fi mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ látijọ́ yìí òdodo ọ̀rọ̀ ni àwọn mùsùlùmí wọn ò ní nǹkan kan tí wọ́n wá ṣe nílẹ̀ Yorùbá àwọn lárúbáwá gba àwọn tó ń gbé ẹ̀sìn yẹn wá Islam wọn ò ní nǹkan kan láti wá fi ṣe nílẹ̀ Yorùbá láti ṣe kíni láti wá fi pa àṣà àti ìṣe wa. wọ́n wá kọ́ àṣà àti ìṣe tí wọ́n yẹn ìhùwàsí tí wọ́n yẹn wọ́n wá kọ́ wá fún àwa wọ́n wá brand ẹ̀ wọ́n wá kọ́nu Kùránì wọ́n kọ́nu àdìsí wọ́n pè ní ṣẹ̀ríà wọ́n pè ní òfin tí ìyẹn fi ń lo ayé fún àwa ọmọ káàró òjìrì. bàbá wa Elédùmarè fún wa ó kẹ́ wa ní pẹ̀lú àwọn bàbá yẹn. There is no culture in the world tó rẹwà bí àṣà àti ìṣe ìran Yorùbá. wáyé tó jẹ́ pé ó mà ṣe o ọpọlọ wọn ṣe doníkodò báyìí wọ́n ṣe ya òpònú aláìníròònú báyìí ó náà sì lanu náà ó náà sì ló ń sọ̀rọ̀ báyẹn o inú rẹ̀ náà mọ̀ inú kó ń sọ̀rọ̀ báyẹn àwọn èèyàn ló sì gbọ́ o ẹ wo bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí gbogbo rẹ̀ ti funfun. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbáwá gbòòrò. ìbà Olódùmarè ìbà gbogbo ajínilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ̀tún tí ń láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò Ìràpadà ọmọ Yorùbá ṣàlàfíà mọ́ bá gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lájò wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ àtúkàbọ̀ sórí ètò tí a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúpáwá ò gbọ́dọ̀ kú ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ọmọlẹ́bẹ̀ lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àròwẹ́ oníbu ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ kí ni tí a tún jọ fẹ́ gbé ẹ̀wò láòkó yìí kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jájọ wo fídíò yìí náà ẹ jájọ wo fídíò yìí. Ọlọ́run sọ fún Ànábì sàṣà pé iná ṣáà ní aka wà lápútà àní pẹ̀yìn rẹ láwọn tọ́lọ́run fi pẹ̀yìn rẹ Ànábì sàṣà rẹ ni pé ẹ wò di Ànábì yẹn gbogbo ayé ló ń sọ Ṣàṣà University ó ṣe Arabic department èdè ẹ̀yẹn 400 million plus ló ń sọnù ayé Arabic láti ilẹ̀ Lárúbáwá ó di ti gbogbo ayé mọ̀ ẹ wo lára tí Ọlọ́run fi kún Ànábì lè tí ò fi parẹ́ ìmúra Ànábì tradition ẹ wò àwọn mùsùlùmí báyìí ẹ wo bá ṣe múra ìmúra Ànábì ní aṣọ ọmọ Sáúdí o ìmúra Ànábì ẹ wo múra Ànábì ẹ sọ múra Jésù àtọ̀run mi là yín fún wa báwo lọ ṣe múra ẹ̀yàn mú àlè ẹ̀ láwa define ni Ọlọ́run dídì fún àwa lẹ́sìn yẹn látọ̀run ni ẹ̀sìn yẹn ó dẹ̀ ṣàdéhùn fún ẹni tó lẹ̀sìn wa pé ẹ̀sìn yẹn gbogbo ayé ló máa ṣe tẹ́bá wà ní ìṣàyẹ̀wò pé bóyá ọmọ Lárúbáwá ni wá Yorùbá ni wá confam Àwórì lèmi ṣùgbọ́n èdè Ànábì yẹn àdéhùn tọ́lọ́run bá Ànábì ṣe pé tradition yìí ayé máa gbà lọ́wọ́ ẹ wo bàbá ìyàwó bá ṣe fáyín nísìn tradition Ànábì ni o ẹ̀sìn nítorí Ànábì ẹ bá ṣe múra ọ̀dọ̀ ọmọ Lárúbáwá nítorí àdéhùn Ọlọ́run fún Ànábì ni ó yá ẹ̀yin náà produce tradition ọ̀gá yín Ọlọ́run yín káwa produce tiwa Ọlọ́run bá ọ̀gá yín ṣàdéhùn títí ẹ ti parẹ́ nú ayé ìwọ olólùfẹ́ Ọlọ́run bá mi repost ẹ̀ kọ́ fún wa lésì. ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ dìdìrín tí ń jáde látẹnu àlùmáńkìrì ẹrú àlá tí ń sọ̀rọ̀ ṣé gbọ́ ọ̀rọ̀ dìdìrín tí ń jáde lẹ́nu ẹ̀ wọ́n tẹ́ fi mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ látijọ́ yìí òdodo ọ̀rọ̀ ni pé àwọn mùsùlùmí wọn ò ní nǹkan kan tí wọ́n wá ṣe nílẹ̀ Yorùbá àwọn lárúbáwá gba àwọn tó ń gbé ẹ̀sìn yẹn wá Islam wọn ò ní nǹkan kan láti wá fi ṣe nílẹ̀ Yorùbá jù láti ṣe kíni láti wá fi pa àṣà àti ìṣe wa rẹ lọ wọn ò ní nǹkan kan tí wọ́n á fi Islam ṣe nílẹ̀ Yorùbá ju láti fi gba ilẹ̀ wa lọ láti fi pa ìṣesí wa rẹ láti fi pa ìròrí wa rẹ ẹ gbọ́ ọ̀rọ̀ dìdìrín táwọn èyí sọ yìí ìṣesí Ànábì òun làwọn ń ṣe ẹ̀yin náà wò àìsàn ọmọ Lárúbáwá o àìsàn ọmọ Lárúbáwá o àmọ́ o ẹ wò múra wa wáyé àfijọ́ tradition ẹ ti mọ̀ tó ń túmọ̀ sí pé àwọn gan fúnra wọn mọ̀ pé tradition Saudi tradition Lárúbáwá òun ní múra tí wọ́n mú wọ́n mọ̀ pé kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn torí pé ara ẹ̀sìn ara culture ara àṣà àti ṣe òun ni ẹ̀sìn ti ń jáde so ara àṣà àti ṣe Saudi òun ni ìmúra wọn ti jáde òun ni ìsọ̀rọ̀ sí wọn ti jáde
òun ni èdè wọn ti jáde, òun ni ìjẹun wọn ti jáde, òun ni ìṣe wọn ṣe jáde. Wọ́n wá kọ́ àṣà àti ìṣe tí wọ́n yẹn, ìhùwàsí tí wọ́n yẹn, wọ́n wá kọ́ wá fún àwa, wọ́n wá brand ẹ̀, wọ́n wá kọ́nu kùránì, wọ́n kọ́nu àdìsí, wọ́n pè ní sẹ̀ríà, wọ́n pè ní òfin tí ìyẹn fi ń lo ayé fún àwa ọmọ káàrọ̀ òjìrè. Fún àpẹẹrẹ ọmọ lárúbáwá ní ìsìn níbi tí wọ́n flexible de obìnrin ò gbọ́dọ̀ kọjá wájú wọn, àwọn ò ní gbádùn ara wọn mọ́, wọn ò ní gbádùn ara wọn mọ́. Ọmọ Yorùbá sì ní àwọn lágbára ti control ara wa. Àmọ́ àwọn wàhálà ni ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ní ká máa bojú pé kóbìnrin má ṣe alẹ́ o, kó má ṣe kiri kan, torí pé kí ni wọ́n flight ju nǹkan mi lọ, ara wọn ò gbà á, wọn èrò obìnrin sójú. Ẹ̀yin náà wá wòran ká wá wo culture wa, àwa gbélé torí àṣà aláṣà. Dídìrín tí ń sọ̀rọ̀ yìí, ó sọ̀rọ̀ kan nípa Davido yẹn, kíníkan, ìṣesí tiwa ní, ìmúra ti Muhammad ní, àṣà Muhammad ní, kọ́tọ̀ Muhammad làwọn fi múra yìí. Káwa wá sọ kọ́tọ̀ ìmúra tiwa, ìmúra tọ̀rùnmìlà mú wá fún wa, ìmúra tó ṣe bí. Wàláì, tí máa gbọ́ ọ̀rọ̀ àwọn Mùsùlùmí, àwọn dìdìrín yìí ni, màá kàn mọ́ rẹ́rìn. Wáyé tó jẹ́ pé, ó mà ṣe o, ọpọlọ wọn ṣe doníkodò báyìí. Wọ́n ṣe ya òpònú aláìníròònú báyìí. Ó náà sì lanu náà, ó náà sì ló ń sọ̀rọ̀ báyẹn o. Inú rẹ̀ ló mọ̀ inú kó ń sọ̀rọ̀ báyẹn, àwọn èèyàn ló sì gbọ́ o. Ẹ wo bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí gbogbo rẹ̀ ti funfun. Ọ̀rọ̀ àwọn bàbá wa ó mọ̀ wúlò o. Àwọn bàbá wa ní o pàdé àgbàlagbà lọ́nà. Ó ní kó fún ọ nímọ̀ràn, kó yọ nímọ̀ràn. Ǹjẹ́ o mọ̀ bóyá wèrè ló ṣe dàgbà? Ó pàdé àgbàlagbà lọ́nà. Ó wá ní ẹ dákun ẹ gbà mí mọ̀ràn. So mọ̀ bóyá wèrè ló ṣe dàgbà. Àgbà kò kàn lákàyè kò kọ́gbọ́n. Ẹ wo bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí gbogbo orúnkọ wọn ti funfun tán. Wọ́n máa ń fi bàbá yẹn, wọ́n á mú ẹ sí wọ́n wá sọ fún bàbá yẹn pé ẹ̀yin ò ní rònú Ọlọ́run ṣe dá yín, ní tó dá mọ́ yín, àṣà àti ìṣe tó dá mọ́ yín, aṣọ tó fún yín, ọ̀rọ̀ tó fún yín, ìṣesí tó fún yín kò wúlò. Àfi kẹ́ kó tọpọlọ yín kò kẹ́ ìgbà tẹlòmíì sọpọlọ yín. Ọlọ́run mọ̀ jẹ́ ń gọ o. Ní culture àṣà àti ìṣe tó rẹwà. For your information, ìwọ dìdìrín tó ń sọ̀rọ̀ yìí lọ káàkiri àgbáláyé, èdè kan ṣoṣo táwọn èèyàn fẹ́ mọ̀ lónìí, tí gbogbo àgbáyé fẹ́ mọ̀ lónìí, èdè Yorùbá. Bọ́mọ Amẹ́ríkà, bọ́mọ Japan, kódà bọ́mọ Lárúbáwá tí wọ́n bá wá sí Nàìjíríà, tọ́lá wọn bọ̀ wá Nàìjíríà, ilẹ̀ Yorùbá ni wọ́n bọ̀ wá. Tí wọ́n bá náà fẹ́ wá kọ́ àṣà àti ìṣe Nàìjíríà, tí wọ́n bá dákọ̀ pé Nàìjíríà want to learn their culture Yorùbá ni wọ́n ń sọ. Ṣé ẹ rò pé ẹ̀mọ́ tó ń pè ní Yorùbá ni, ẹ̀mọ́ tó ń pè ní Odùduwà ni, ọmọlúàbí? Àwọn bàbá wa Elédùmarè fún wa, ó kẹ́ wa ní pẹ̀lú àwọn bàbá yẹn. There is no culture in the world tó rẹwà bí àṣà àti ìṣe ìran Yorùbá. Kò sí nínú àṣà tó ní ìtẹríba, kò sí èyí tó ní ìtẹríba tó ràn Yorùbá nínú gbogbo àṣà tó wà lágbàáyé. Nínú gbogbo àṣà tó wà lágbàáyé, kò sáwọn tó ní àkànlò èdè, kò sáwọn tí èdè wọn rẹwà bí èdè Yorùbá. Tí bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ téèyàn bá wà ńbẹ̀, mo ní ẹnà láti fi bá ẹ sọ̀rọ̀ tó fi mọ̀ pé wọ́n ni mò ń bá sọ̀rọ̀. Yorùbá ló dùn jù. Tẹ́ bá lọ wo gbogbo universities káàkiri àgbáláyé, universities wọ́n ti ń study èdè Yorùbá kò ló ń kà. Àwọn Lárúbáwá tí dìdìrín yìí gan sọ gan, àwọn kan fẹ́ ṣe kí ni, wọ́n fẹ́ kọ́ èdè Yorùbá. Ìwọ wọn á ń ṣe wọ́n wọn á ń lanu sọ̀rọ̀. Tá ń mọ̀ kò lọ ẹ lọ́yọ̀ọ́. Èdè wọn ò jáwó. Ṣé bó ṣe múra yìí náà, ìmúra tó mú yìí náà ni ẹ̀ ń pọ́n lékè, ìmúra Muhammad náà ni o. Tẹ́sẹ̀ bí ẹranko tẹ́ ríran ọ̀ràn bí ètò fọwọ́ nù láàyè. Ó rí múra Yorùbá ni, ó rí fìlà lórí ni, fìlà ló dúró dédé lórí yìí, aṣọ ló dúró lọ́rùn yìí. Yàtọ̀ tó sùkà. Kí ló fi ṣe òráwọn agbádá táwọn bàbá wa wọ̀ ni? Àwọn bàbá wa ló lóge, àwọn ni wọ́n ní àṣà. Lásán ló ṣe báwọn òyìnbó wá wọ́n fẹ́ pàṣà wa run ni. Wọ́n rí pé àwọn òní táwa ní ni. Ṣé jàlábí ẹyọ kan ṣoṣo táwọn Lárúbáwá wọ̀ kí òun náà lásán lójú yín? Alẹ́ ẹ̀pọnú, ẹ̀gọ̀, ẹ̀pọnú, ọ̀dẹ̀ ní ẹ̀rọnú. Àwọn kan wá, wọ́n fẹ́ pàṣà àti ṣe yín run. Wọ́n sọ wípé èdè yín ò wúlò. Wọ́n sọ wípé Olódùmarè ò dá yín dá. Wọ́n sọ pé ọba dẹ́dà ò dá yín dá, inú yín sì ń dùn, ẹ̀ sì ń yọ̀. Mo wo fídíò Fàrúkọ ní Kìtìpá kan ní bẹ́ẹ̀ ànákọ́ nìyẹn.
nígbà tí wèrè àfà kan àbí kí ló pọ́kọ́ rẹ̀ ìmáàmù kan nísẹ̀yìn tó ní àwọn láti kékeré náà wọ́n ti mọ̀ àwọn èdọ̀bálẹ̀ fọba òpònú ọmọ àlè àwọn èdọ̀bálẹ̀ fọba ń sẹ́yìn ìtàwọn. kí wàá ló mú Faruku tí wọ́n ti ń ba rúburúbu níwájú Emir Ìlọrin àwọn iṣẹ́ ọ̀rọ̀ respect eléyìí sọ̀rọ̀ wọ́n literally worship pẹ̀lú tí wọ́n ṣe ni ẹ̀mẹ́ta ni wọ́n kúnlẹ̀ tí wọ́n forí balẹ̀ kí wọ́n tó déwájú Emir Ìlọrin Emir Ìlọrin. ẹ wá ní ẹ̀yẹ ìdọ̀bálẹ̀ amẹ́lẹ̀ ṣẹ́yìn fáwọn Emir ẹ lọ́ọ̀lẹ̀ Haúsá tẹ́lẹ̀ ọgbọ́n lè ṣe pẹ̀lú àwọn Emir àwọn wọ́n mọ̀ ba rúburúbu báyìí níwájú Emir àwọn ni èyí wọ́n fẹ́ fi yẹn fẹ́ fi bàṣà àti ṣètò ajé Ọlọ́run ní gbà fún yín ẹ̀yọ́ máa lè dandan yìí gbogbo ẹ̀yọ́ máa lè wọ́nràn yìí gbogbo yín lápalẹ̀ mọ́ kó ń lẹ̀ tó bá tásìkò sẹ́lẹ́sẹ́ lórí yín ò pẹ́ lẹ́fẹ̀ẹ́ gbọ́rọ̀ àbí gbogbo yín pátá ọlọ́kà kó lẹ̀ ẹ jẹ́ ronú náà èdè tó dùn tó báyìí àṣà àti ṣe tó dùn tó báyìí káwọn kan wá láti ibì kankan fẹ́ fi ọgbọ́n àyè kí nìke ọgbọ́n irọ́ wọn wá fẹ́ fi parun fún wa. wọ́n sọ fún mi pé èdè àtàṣà bàbá tèmi ò da èdè lárúbáwá ló da dìde wọn sọ pé èdè lárúbáwá ṣe kíníkan so kí ló tó fún èdè lárúbáwá sọ̀rọ̀ ní ìsìn tó yẹ Yorùbá ló fi sọ̀rọ̀ ọmọ àlè wèrè ara rẹ kí ló dé tó jẹ́ pé lárúbáwá ló ń sọ Yorùbá ló ń sọ kí ló tó mọ̀ sọ lárúbáwá kó mo fi lárúbáwá communicate pẹ̀lú àwọn fámìlì rẹ̀ lé kí ló dé tẹ̀ ẹ̀ ronú báyìí Ọlọ́run dá yín dá ẹ sì mọ̀ọ́mọ̀ múra yín ẹ sì kóra yín sínú oko ẹrú kátẹ̀wá ní gbókè ńgbà tó dúdú tí wọ́n wá kó gbogbo èèyàn lẹ́rú àtàwọn òyìnbó tó ń gbé ìwé wá ni àwọn tó ń gbé religion wá wọ́n kó gbogbo alọ́pọ̀lọ́ ẹrú ṣé kò wá tó kórí yín ó sí ẹ fẹ́ káwọn ọmọ yín náà tún kú ní oko ẹrú náà ẹ fẹ́ kí àwọn ọmọ tí yín náà ká tún kú sínú oko ẹrú ẹ já sí ọpọlọ wọn náà ọmọ wa ga o ọbọ̀ ṣe rí rọrùn irú àwọn tó máa ń pè ní àwọn tọ̀bílíkì àwọn ni àwọn wọn làwọn lọ jáde níbi tó ponú dé tẹ̀sìn ìbáyé wọn jẹ́ dé wọn làwọn lọ jáde lóṣù kan wọn lọ jáde lọ́sẹ̀ méjì wọn lọ jáde lọ́sẹ̀ mẹ́ta wọn fi ìyàwó lé tí wọ́n ti há ìyàwó wa máa ta gúgúrú èyí tí ó máa lọ́ta ẹ̀rọ lọ́ta ló ti ẹ̀ pọ̀ jù yóò máa lọ lọ́ta àbíkọ́ máa ta láìlọ́ odidi oṣù méjì wọ́n fi abọ́ ráìsì ẹyọ kan wọ́n fi lé fún ìyàwó wọn làwọn lọ jáde oṣù kan àwọn wèrè wọ́n wà ní tẹ́bá tí wá rí ẹ lọ́kàn wọ́n ti ní símbọ̀ tẹ́bá tí ní ẹ báyìí aṣọ wọn ò délẹ̀ kò dókè ni kò délẹ̀ kò dókè wà rí rán gbogbo orúngbọ́ wa yóò wà pọ́n lọ́ọ̀kan yóò wà takọ́ yóò wà pọ́n lọ́ọ̀kan ẹ fúnra yín lọ́pọlọ ẹ jẹ́ ronú kẹ́mọ́ tẹ́ ń ṣe àìran Yorùbá ló ní ẹwà àwárá ní àṣà àti ìṣe tó dùn jù lágbàáyé kò sí ìran tẹ̀lé fi kọ̀mpíà ìran Yorùbá ìdí nìyẹn táwọn wèrè yín àwọn dẹ̀dẹ̀rẹ̀ ẹgbẹ́ yín tí wọ́n fi ń tàn yín àwọn àdán wọn lọ gbowó wálé ẹ lọ kó owó wọn lọ gbowó sáájú wọn lọ gbowó lárúbáwá wọn gbowó òyìnbó wọn gbà wálé wọn àmọ́ fi tọ̀mẹ́ǹtì àwọn èèyàn bí. òun náà ní fún ni kí náà ti pọ̀ ọkọ yín Sultan Sokoto àṣírí gbogbo yín ló ti ń tún èyí tí wọ́n fẹ́ wá sílẹ̀ Yorùbá kí ló dé tí Sultan Sokoto tí tàbí tẹnumọ́ sẹ̀ríà kí ló dé tó fi ń bá kọ̀ọ̀kù sẹ̀ríà ajá wípé motive àníyàn èyí tí wọ́n fẹ́ ká àchíìfù gangan wọn ò tí ì rí àchíìfù gbogbo wọn fi máa ń pariwo wọ́n rí pé ìran Yorùbá àwọn ògbàgbọ̀jẹ̀ wọ́n rí pé àwọn ògbàgbàkúgbà wọ́n fẹ́ sọ gbogbo ilẹ̀ Yorùbá bí Ìlọrin ṣe rí wọ́n fẹ́ sọ gba di ẹrú Fúlàní ẹ fẹ́ sọ wá di ẹrú Fúlàní kéde ẹrú Sáúdí ẹrú Fúlàní ẹ fẹ́ sọ gba di ẹrú Fúlàní kàkà táwọn ọmọ ìdọ̀bálẹ̀ àlọ́ àmọ́ ọba rúburúbu bí àwọn bá bí àlà Ọlọ́run nígbà fún yín. ẹ lọ wòran Haúsá làwọn Haúsá ń pariwo lójoojúmọ́ nìsín ni wọ́n ń lament gidi tí wọ́n ń jà gidi wípé àwọn fẹ́ gbalẹ̀ àwọn padà àwọn orí gbàmọ́. àwọn Haúsá orílẹ̀ wọn gbàmọ́ Fúlàní ti gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ the word Emir Sultan kìí ṣe èdè Haúsá kìí ṣe èdè Fúlàní èdè Lárúbáwá ni wọ́n kó wọn lọ́pọlọ òun ni wọ́n fi gba èdè lẹ́nu wọn. ẹ lọ wo ilẹ̀ Haúsá lónìí Kírísítẹ́nì wọn ọkọ̀ Lárúbáwá ni ó mọ̀ jẹ́ èyí tó jẹ́ Kírísítẹ́nì wọn kọ́ Lárúbáwá ní ń jẹ́ ẹ wá sọ fún mi ọ̀nà wa náà fẹ́ gbé gbà tó wọ́n fi rí gbà mọ́ òun lè rí gbà mọ́ ìran Haúsá ti parun bẹ́ẹ̀ sọ wá pa ìran Haúsá run táwọn Fúlàní pa ìran Haúsá run in disguise of religion tó fi ẹ̀sìn tó fi disguise tó fi pa ìran Haúsá run bẹ́ẹ̀ náà lẹ́sìn fẹ́ wá disguise
tẹ́ bá pa ìran Yorùbá run ọ̀la láyéláyé ẹ̀ parọ́ ó ṣe ìwọ̀ àwọn onígbà fún yín ìran Yorùbá kọjá ìran kan tẹ̀lé kan máa tẹ̀lé pẹ̀lú ṣe kínní sọdá lọ Sókótó sẹ̀rí ayé ò lè fọwọ́ múlẹ̀ ẹ̀ tẹ̀ra yín aláwọ̀ ò fẹ́ a sì fẹ́ lásọ yẹn sẹ́wọ́n pẹ́ ẹjọ́ láyé àbáwọ́lá bàbá wa náà tẹ́ sáfẹ́ wá gbogbo ọ̀nà tẹ́ fẹ́ kó nílọrin tẹ́ ẹ ti gbà lọ́rin ẹ tún fẹ́ wọ Òṣogbo wọ Ìbàdàn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn ni wọ́n jagun tán lé padà látòṣogbo èyí tẹ́ wá rí fúfì lọ́jọ́ náà kìíní àná èyí tẹ́ rí fúfì lọ́yọ̀ọ́ níjọ́ kìíní àná ẹ tún wá ń wá ọ̀nà àlùmọ̀kọ́rẹ́ ẹ fẹ́ fi politics ẹ fẹ́ fi gbà á ẹ fẹ́ fi balẹ̀ ẹ̀jẹ̀ irọ́ nípa kò lè ṣeé ṣe àwa ò ní gbà fún yín títí dìgbà míì ìdá tún láǹfààní àti pàdé mi lórí ètò tí a pè ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Kíjípà ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dàbọ̀. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.